ìdáwọ́lé rẹ gbogbo ó fún ìyanu wọ Jésù ọmọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ kábíyèsí Olúwa gbọpẹ́ kábíyèsí Olúwa gbàyìn wọ Jésù tó pọ̀ nígbà tágbára ọ̀la ìlógo yìí wọ́n lá gbogbo ìfún ìwọ lógo yẹ ìwọ ní gbogbo èyí yẹ ìwọ ní gbogbo ọlá ńlá yẹ ẹni ọmọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ wa wọ́n lá tọ̀ wá lẹ́nu fún iṣẹ́ ìyanu wọ́n lá tọ̀ wá fún iṣẹ́ ìtúsílẹ̀ wọ́n lá tọ̀ wá fún iṣẹ́ ìdáǹdè ẹni ọmọ Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ wa Olúwa náà wá agbára rẹ jáde ọwọ́ ìṣẹ́gun rẹ Olúwa náà ẹ̀mọ́ járí ọ ẹ̀mọ́ járí ọ ẹ̀mọ́ járí ọ ẹni tó ní iṣẹ́ járí ọ òun tó pọ̀ ní pátágbára járí ọ lórí ayé wa járí ọ lórí iṣẹ́ wa járí ọ lórí ayé ọmọ wa járí ọ lórí ètò rẹ lórúkọ Jésù járí ọ jẹ́ kí ètò rẹ kó wá sí ìmúṣẹ a ó sì máa gbé ọ̀gá a ó sì yàn lógo láì lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín ọwọ́ inú ọkàn rẹ bẹ́ẹ̀ kó gbé Jésù yìí gàṣẹ́ bẹ́ẹ̀ kó yan Ọlọ́run yìí lógo fún oore tó ṣe inú ayé rẹ ni ọba tó bá ìṣe ọba tó bọ́ ọ débí yìí aláàbò Góṣẹ́nì òun náà ló tó bẹ̀ láti yìn òun náà láti fi gbogbo ògo fún Ọlọ́run wa alágbára gíga ẹlẹ́rù yìí jẹ́ ká yìn fún oore ọ̀fẹ́ tó fún wa oore ọ̀fẹ́ tó péye oore ọ̀fẹ́ tó dájú lórí ayé wa lórí ọmọ wa dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fún ohun tó ń ṣe inú ayé rẹ ní bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ọba tó bọ́ ọ débi yìí ọba tó òjòjú tì ọ́ ọba tó òjòjú tì ọ́ ọba tó jẹ́ kó gún ọ̀tá kó borí rẹ Ọlọ́run fẹ́ kó yìn lógo lọ́wọ́lọ́wọ́ báyìí torí púpọ̀ nípa àtàgbára ni wọ́n fẹ́ ká fi gbogbo ọlá fún torí pé Ọlọ́run wa ni Jésù yóò mọ̀ ṣeun Jésù yóò mọ̀ yàn lógo Jésù mọ̀ gbé ọ̀gá mo yàn fún oore ọ̀fẹ́ mo yàn fún ìpamọ́ mo yàn fún ààbò tó péye lórí ayé mi ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí Olúwa tó yẹ nípa àtàgbára Olúwa tó yẹ nípa àtàgbára ọba tó pọ̀ nípa àtàgbára jẹ́ ká yìn Ọlọ́run mo mà ṣeun Ọlọ́run mi ò mà ṣe ẹni tó ní mi ò ṣe ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí o bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé Jésù ṣe Jésù mo yàn ọ́ aláàánú mi mo yàn ọ́ aláàbò Góṣẹ́nì mo yàn ọ́ olùpamọ́ mo yàn ọ́ olùjí mo yàn ọ́ wọ́n tó pọ̀ lórí ayé mi gbogbo ọba tó pọ̀ ọmọ tọmọtọmọ tó pọ̀ ọmọ tilétilé ọba tó òjòjú tì ọ́ wọn náà fẹ́ kó gbé gàṣẹ́ kábíyèsí o ṣé o kábíyèsí o ṣé o ṣé lórí ayé mi o ṣé lórí ayé àwọn ọmọ mi o ṣé nínú ilé mi o ṣé nínú ọ̀nà mi gbogbo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí Jésù o ṣé Jésù o ṣé Jésù o ṣé Jésù mo yàn ọ́ Jésù mo gbé ọ̀gá o bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó fi gbogbo ọpẹ́ fún o bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kó fi gbogbo èèyàn fún ó ṣe lórí ayé rẹ̀ ni kábíyèsí o ṣé o Ọlọ́run ayérayé mo yàn ọ́ Ọlọ́run mi mo gbé ọ̀gá ẹlẹ́rù yìí mo yàn ọ́ fún oore tó ń ṣe inú ayé mi gbogbo fún oore tó ṣe inú ayé ọmọ rẹ tó ṣe inú ilé rẹ yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí Jésù o ṣé o wọ́n tó tó bẹ́ẹ̀ wọ́n tó gbogbo ògo fún gbogbo ọlá dúpẹ́ gbogbo ọlá mi gbogbo ògo mi gbogbo ọlá ló yẹ wọ Jésù gbogbo èyí ló yẹ ọ́ mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Jésù dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ẹni tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó ṣẹ̀dá rẹ̀ ni dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ṣé o
ó ṣe inú ayé rẹ ni, ó ṣe inú ọ̀nà rẹ ni, ó ṣe lórí ilé rẹ ni, ó ṣe inú ayé ọmọ rẹ ni, ó ṣe lórí iṣẹ́ rẹ ni, ó ṣe inú ilé rẹ ni. Ó yá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́, bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, bẹ́ẹ̀ kó dúpẹ́, bẹ́ẹ̀ kó fi gbogbo èyí fún ọba tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ, ọba tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run mo yàn ọ́ fún ohun tó ń ṣe, Ọlọ́run mo yàn ọ́ fún ohun tí wàá tún ṣe nínú ayé mi lónìí, ohun tó tún ṣe nínú ayé àwọn ọmọ mi, tó tún ṣe nínú ìrìn àjò mi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí, ò dúpẹ́ 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 lọ́wọ́ Ọlọ́run ọba tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ. Ènìyàn ò bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ́, ká mọ orí tọ́lọ́run ṣe, ọba tó fàánú gbà ọ́ tọmọtọmọ, tó fàánú kó ọ yọ, tó fàánú gbà ọ́ tilétilé, ọba tí òjò ojú tì ọ́, ọba tí òjò olúlẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Kábíyèsí o ṣé o, kábíyèsí mo yàn ọ́, kábíyèsí o ṣé o, kábíyèsí mo gbé ọ ga. Wọ́n mú yìn fún orí ọ̀fẹ́ ńlá, wọ́n mú yìn fún àánú tó pọ̀, mo yìn fún ààbò tó dájú. Wọ́n ló ń ṣe inú ayé mi, wọ́n ló ń ṣe lórí ilé mi, wọ́n ló ń ṣe inú ayé àwọn ọmọ mi, wọ́n ló ń ṣe lórí iṣẹ́ mi. Bẹ́ẹ̀ kó dúpẹ́ tọkàntọkàn. Bí ìbò lọ́ra láti bínú, ọba tí òró tẹ̀ṣẹ̀ rẹ, ohun tí Olúwa bá ń sàmì ẹ̀ṣẹ̀, ohun tí Olúwa bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta ló lè dúró? Ó tó fàánú bọ̀ ọ́. Ẹ jẹ́ ká gbé Jésù yìí ga sẹ́. Ó tó bẹ́ẹ̀ o, ó mọ̀ ju bẹ́ẹ̀ lọ. Ó tó bẹ́ẹ̀, mo ló ju bẹ́ẹ̀ lọ. Mo ló tó bẹ́ẹ̀, ó ju bẹ́ẹ̀ lọ. Ó tó bẹ́ẹ̀, 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 ó ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run mi tó bẹ́ẹ̀, ó tóbi. Gbé fún títóbi rẹ̀ lórí ayé rẹ ni. Nínú ayé ọmọ rẹ ńkọ́. Dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù mo yàn ọ́, Jésù mo yàn ọ́, Jésù mo gbé ọ ga. Wọ́n ló tó bẹ́ẹ̀ lórí ayé mi, wọ́n ló tó bẹ́ẹ̀, ọpẹ́ òun pọ̀ jù. Bẹ́ẹ̀ kó má dùn lórí ahọ́n rẹ, dùn láti ọkàn rẹ ni, dùn láti ọkàn rẹ, fi ọpẹ́ yẹn fún láti ọkàn rẹ. Ronú jinlẹ̀, ká ronú jinlẹ̀, ká wo ohun tọ́lọ́run ṣe nínú ayé wa. Màmá, ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ládàá. Ẹ ká dúpẹ́ fún oore tí Jésù ṣe lórí ilé rẹ sẹ́. Olúwa máa ṣe o, Olúwa ṣeun o, ilé mi ló ti ṣe yánu. Gbẹ́ fún ọ̀nà tó là fún mi sẹ́, gbẹ́ kó mú mi débì yìí, gbẹ́ tó ti mú mi lọ, ọba tó mú ọ débì yìí yóò kúkú mú ọ débẹ̀, wàá kókó débẹ̀. Ọba dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Jésù ṣe o. Ta ni ó tún gbé ga o, bí kò ṣe Bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá àwọn òkè yìí báyìí, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó ti gbé ga o, bí kò ṣe Bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run gba àwọn òkè ìgbà ni, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó ti gbé ga o, bó ṣe Bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run dá àwọn òkè ìgbà ni, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún.
dúpẹ́ lọ́wọ́ Jésù ìbò ṣe o. Dúpẹ́ lọ́wọ́ ọba tó pọ̀ nígbà tágbára. Ènìyàn bá máa ní Olúwa oore rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá. Àtọ́lá ni òun wá bàbá. Ènìyàn bá máa ní Olúwa oore rẹ̀ lórí àwa ọmọ ẹ̀dá. Ọpẹ́ yìí àtọ́lá ni òun wá bàbá. Ọpẹ́ tó pọ̀, orí àkàkà kan, orí ńlá, orí ojoojúmọ́, orí àlàáfíà. Ènìyàn bá máa ní Olúwa ṣẹ́ fún ọ̀rẹ́ lórí àwa ọmọ ẹ̀dá. Ọwọ́ ìyẹn tó lórí òkú bàbá. Ènìyàn bá máa ní Olúwa fún ọ̀rẹ́ lórí àwa ọmọ ẹ̀dá ṣẹ́. Ọpẹ́ ìyìn àtọ́lá ni òkú bàbá. Ẹ fi fún òun lónìí o. Ẹ fi fún òun lónìí o. Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún óyá o. Ẹ fi fún òun lónìí o. Ẹ fi fún òun lónìí o. Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún Olúwa lónìí àtọ́lá o. Ẹ fi fún ìṣújà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mi. Òkú ó sọ mí dáláyé. Ẹ̀jẹ̀ rẹ̀ ní ewìrè mi tó ìhà mi gbàngà. Ọba ògo òkun ìṣújà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mi. Òkú bàbá sọ mí dáláyé. Ẹ̀jẹ̀ rẹ̀ ní ewìrè mi tó ìhà mi gbàngà. Ọba ògo kúsá ìṣújà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mi. Òkú ó sọ ní ìdàláyé o. Ẹ̀jẹ̀ rẹ̀ ní ewìrè ó fi há mi gbàgbà. Ó ṣe kábíyèsí, ó ṣe ọba tó pọ̀ nígbà tágbára ńlá. Ó ṣe lórí ayé mi, ó ṣe lórí ayé àwọn èèyàn. Ó ní Jésù jà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wá. Òkú ó sọ mí dáláyé. Ẹ̀jẹ̀ rẹ̀ ní ewìrè ó ló ìhà mi gbàngà. Ọba ògo nítorí mi ìṣújà ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mi. Òkú bàbá sọ mí dáláyé. Ẹ̀jẹ̀ rẹ̀ ní ewìrè ó fi há mi gbàngà. Óyá o. Óyá fọ ọpẹ́ fún. Óyá fi ìfún ọmọlá fún. Gbogbo ògo, gbogbo ọlá. Óyá ìyìn fún sẹ́. Ó ṣe lórí ayé wa alágbára gíga. Óyá dúpẹ́. Lift your voice and praise him. Lift your voice and worship him. Lift your voice and exalt him. He's worthy of praise. Óyá kábíyèsí ọba wọn
Ọlọ́run tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ o wá fi gbogbo ọkàn rẹ yìn fẹ́ tó ṣe inú ayé rẹ bí ò bá ń ṣe pé Olúwa tó wà nípa tiwa kí làwa ò bá máa wí olókù wà nípa tayé rẹ tọmọtọmọ olówà nípa tayé rẹ tẹbítẹbí tará tọ̀rẹ́tọ̀rẹ́ Ọlọ́run fẹ́ kó gbogbo ògo yẹn fún kó gbogbo ọlá yẹn fún sẹ́ o ṣé o Olódùmarè o ṣé lórí ọ̀nà mi o ṣé o tó pọ̀ nígbà tágbára o ṣé fún mi ọpọlọwọ Ọlọ́run yìí kó ṣe ẹ kó fi gbogbo òye fún gbogbo ọlá fún ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa sọ fún Jésù Ọlọ́run tábàdí mo ti ṣẹ̀ sí Olúwa dárí àṣídéjì mi jì mí Ọlọ́run mo ṣẹ̀ sí ọ dáríjì mí kò yẹ kó tún dáríjì mí kan nìkan gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kò yẹ kó tún dáríjì nìkan kó tún wá fún ọ lágbára lórí rẹ̀ Olúwa dárí àṣídé gbogbo jì mí fún mi ní agbára lórí ẹ̀ṣẹ̀ orúkọ Jésù fún mi ní ìṣẹ́gun lórí ẹran ara orúkọ Jésù kọ́lọ́run kó fún ọ ní agbára lórí ẹ̀ṣẹ̀ kó sì fún ọ ní ìṣẹ́gun lórí ẹran ara ẹ ká sọ fún Jésù Olúwa fún mi ní agbára lórí ẹ̀ṣẹ̀ kó sì fún mi ní ìṣẹ́gun lórí ẹran ara gbè fún lọ́wọ́ rẹ̀ pé kó fún ọ lágbára agbára tí ó fi borí agbára tó fi borí agbára tó fi ṣẹ́gun agbára tí wàá fi rìn déédéé that you walk before him and walk in righteousness and holiness akápò orúkọ Jésù kọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀ fún ọ Olúwa fún lágbára láti borí ẹ̀ṣẹ̀ orúkọ Jésù kò yẹ kó dáríjì Olúwa dáríjì mí kò yẹ kó dáríjì ṣe kó fún wa lágbára láti borí ni Olúwa fún mi ní agbára láti borí fún mi ní agbára láti borí ẹran ara fún mi ní agbára láti borí ẹ̀ṣẹ̀ dá ọkàn tuntun sí àyà mi create in me a new heart dá ọkàn tuntun sí àyà mi jẹ́ kí ọkàn mi jẹ́ tiẹ̀ jẹ́ kí ọkàn tí ń ṣèfẹ́ rẹ jó wọnú mi ọkàn tí ń tẹríba fún ọ̀rọ̀ rẹ jó wọnú ayé mi ẹ kò porúkọ Jésù dáadáa ọkàn tí ń ṣèfẹ́ Ọlọ́run ọkàn tó sì ń tẹríba fún jó wọlé wá sínú ọkàn rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ọkàn tí ń tẹríba fún Ọlọ́run ọkàn tí ń ṣèfẹ́ rẹ̀ jó wọnú ayé mi gbórúkọ Jésù ó yá ẹ̀mí wá ràn mí lọ́wọ́ wá bèrè lọ́wọ́ ó ti ń tá nìkan ṣe fún wa láti jọ́ yìí you have been trying to do it on your own wá bèrè fún ẹ̀mí mọ́ tó lè ran ayé ẹni lọ́wọ́ ẹ̀mí mọ́ ni ó ní ẹ̀yin ó gba agbára ó ní ìgbà tí ẹ̀mí bá bà lẹ́yìn agbára yóò dé ní ìgbà tí ẹ̀mí bá wọlé wá mẹ́kọ̀ọ́ bèrè fún agbára ńlá agbára yẹn gbogbo nìṣe ni o agbára gbogbo nìṣe agbára gbogbo nìṣe agbára gbogbo nìṣe agbára ńlá tí ń gbé ayé ẹni wọ̀ Olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ rẹ kí n lè wúyè kí n lè làjà ẹ porúkọ Jésù Olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí mímọ́ rẹ kí n má bàa kú sọ́nà bí èéfín porúkọ Jésù dáadáa agbára tó fi débi ayọ̀ rẹ sẹ́ agbára tó fi ṣèfẹ́ Ọlọ́run yìí agbára tó fi tẹríba fún ọ̀rọ̀ rẹ̀ agbára porúkọ Jésù Olúwa wọ̀ mí ní agbára ńlá ẹ̀mí mọ́ wọnú ọkàn mi porúkọ Jésù ẹ̀mí mọ́ wọnú ayé mi wọn kò béèrè fún ni ẹ̀mí mọ́ ẹni ó máa já ìdè yẹn ẹ̀mí mọ́ ẹni ló máa tú ẹ sílẹ̀ o ẹ̀mí mọ́ ẹni ló máa já ìdè yẹn o ẹ̀mí mímọ́ wá ẹ̀mí mímọ́ wá jọba o ẹ̀mí mímọ́ ẹ̀mí ayọ̀ ẹ̀mí mímọ́ wá jọba ẹ̀mí mímọ́ wá o ẹ̀mí mímọ́ wá jọba ẹ̀mí mímọ́ ẹ̀mí ayọ̀ ẹ̀mí mímọ́ wá jọba ẹ̀mí mímọ́ wá ẹ̀mí mímọ́.
béèrè fún ẹ̀mí mọ́, béèrè fún ẹ̀mí mọ́ ẹnìkan. Gbogbo ọwọ́ tá a dè yóò tù ú lọ́wọ́lọ́wọ́. Ọwọ́ tá a bá ti tí ọ̀tá bá ti dè papọ̀, ọwọ́ tí ọ̀tá dè wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́. Ọwọ́ tá a dè, ọwọ́ tó ń fi mọ̀rìwò dè, mọ̀rìwò, ọwọ́ tó ń fi mọ̀rìwò tó fi dè, òyìṣẹ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ̀rìwò kíní ọ̀pẹ yẹn wọ́n fi dè é, wọ́n fi kọ́ ọwọ́ yẹn papọ̀. Ọlọ́run yóò tu ọwọ́ náà kí ọwọ́ náà kó bẹ̀rẹ̀ láti máa ṣe rere. Ọwọ́ tí ayé dè tí ò jẹ́ kó rí ohun rere mú láyé, gbogbo ẹgbẹ́ rẹ̀ mú tó ò rí tiẹ̀ mọ́ torí pé a dè ọwọ́ yẹn. Ọlọ́run yẹn á tu ọwọ́ yẹn sílẹ̀ kí ẹnìyẹn náà lè rí tiẹ̀ mọ́ láyé. Ẹ̀mí mímọ́ wá, ẹ̀mí mímọ́ wá jọba o, ẹ̀mí mímọ́, ẹ̀mí ayọ̀, ẹ̀mí mímọ́ wá jọba. Ó yá béèrè fún agbára yẹn, agbára tó lè mú ọ borí nù pásítọ̀ kan kọ́, àfi kí ayé tiẹ̀ gángan gba agbára. Wòlíì kankan ní ó ràn lọ́wọ́, àfi kí Ọlọ́run gbé agbára wọ̀ ọ́. Ó lọ kí ìwọ náà bá gba agbára ńlá kó tó bọ́ lọ́wọ́ ogun yẹn. Orúkọ Jésù kí agbá Ọlọ́run náà bà lé wọ náà, kí ayé rẹ dínà mọ́ ọ̀tá lọ́wọ́, kó o di kò ṣeé mú, kò ṣeé wò, kò ṣeé pa. Orúkọ Jésù kò ṣeé gbéná wò lójú, kò ṣeé fọwọ́ kàn. Ó yá tọmọtọmọ, tayátayá. Olúwa wọ̀ mí lágbára, Olúwa dágbára rẹ lù mí, Olúwa wọ̀ mí ní agbára ńlá. Olúwa ayé mi gbà á. Ó dán kí n ṣe láyé o, ó dán kí n lu àlùyọ. Lift your voice and pray. Lánàá rẹ kó gbàdúrà pé Ọlọ́run dágbára lù mí, agbára látòkè wá, agbára tí ń gbóhùn rere ṣe. Wá wọnú mi, wá gbé mi wọ̀, wá wọnú mi, wá gbé mi wọ̀. Ẹ̀mí wá wọnú mi o, wá gbé mi wọ̀, wá wọnú mi o, wá gbé mi wọ̀.
mọ tá gbọ́ Ọlọ́run agbẹ jẹ́ ká gbàdúrà kí a gbọ́ Ọlọ́run bà lé ọ wàrà gbà ṣúkẹ́ṣúkẹ́ torí pé o mọ̀ pé agbá yẹn ni ó já ìdè yẹn ẹ gbàdúrà fún mi ní kí n lọ́kọ ní ẹ gbàdúrà kí n ṣeré ní ṣùgbọ́n agbá Ọlọ́run ni ó já gbogbo agbára tó di ọ̀mù ẹnìkan jọ kan agbá Ọlọ́run ni kó máa béèrè fún wọn níbi tó ti dé ju ẹ̀ yìí ẹ kó o ti gbàdúrà tẹ kíní yẹn ṣe ń wá wọ́n wá láti dára gbára kíní yẹn máa ń wá ó máa ń yọ mí lẹ́nu ní wọ́n ní nǹkan tó wá kù ní kó wá máa béèrè fún tó bá ti sọ pé o ti ṣe God the best ó yá béèrè fún agbára Ọlọ́run tí wọn náà bá ti gba agbára kíní yẹn ò lè wá mọ́ torí kò síbi tí ó wọ̀ mọ́ òwò gan ti dínà ẹ po orúkọ Jésù Olúwa gbé mi wọ̀ Olúwa gbé mi wọ̀ ẹnìkan gbàdúrà Olúwa gbé ayé mi wọ̀ Olúwa gbé mi wọ̀ sẹ́ wọ ayé mi gba agbára ìwọ ọ̀rìn àjò ayé mi gba agbára mo fẹ́ bọ́lọ́ agbára tó mú ayé mi ṣẹrú o mo fẹ́ bọ́lọ́ agbára tó di ayé mi mọ́lẹ̀ mo fẹ́ kó gbàdúrà ẹnìkan gbàdúrà gbogbo ẹ̀sọ̀ tata gbélé olórí kí Ọlọ́run kó gbé ẹsẹ̀ kúrò ó yá agbára Ọlọ́run bà lé mi lọ́rọ̀ kó gbé gbogbo ẹsẹ̀ tá a gbélé ayé mi lórí gbogbo ẹsẹ̀ òkùnkùn gbogbo ẹsẹ̀ ìdádúró gbogbo ẹsẹ̀ àṣetì èyí tá a dá lórí ayé mi ẹni tó ta ayé rẹ mọ́lẹ̀ ẹnìkan gbàdúrà mò ń wọ ẹsẹ̀ yìí o háì máa sáyidà máa kó ọ̀pọ̀ sáyidà gbogbo ẹsẹ̀ tí a gbélé ìrìn àjò ayé mi ẹni tó tẹ nǹkan mọ́lẹ̀ kò fẹ́ kẹ́nìkan kò fẹ́ kó rí nù ẹni tó bá tẹ nǹkan mọ́lẹ̀ nù kò fẹ́ kó rí ọ̀ kò fẹ́ kẹ́nìyàn rí kìnìyàn mú máa sáyidà gbogbo ẹsẹ̀ tá a gbélé ìrìn àjò ayé mi gbogbo ẹsẹ̀ tá a gbélé ọ̀nà ayé mi sẹ́ gbogbo ẹsẹ̀ tó dá ògo mi dúró ó yá gbogbo ẹsẹ̀ tí ń gbé ayé mi ṣubú ẹ porúkọ Jésù Olúwa gbé kúrò let God lift it up right now Ọlọ́run gbé ẹsẹ̀ ọ̀tá kúrò lórí ayé mi gbogbo ẹsẹ̀ òkùnkùn gbogbo ẹsẹ̀ àmúbọ́ gbogbo ẹsẹ̀ àṣetì ó yá gbàdúrà ẹni tó pọ̀ ní pàtàgbára ó yá gbé kúrò gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa fẹ́ kó béèrè fún agbára ńlá fẹ́ kó béèrè fún agbára tí agbára bá di ogun àṣẹ ayé ẹ bá ti gba agbára wá pè ò ní jẹ́ mọ́ bẹ́ẹ̀ ni wọ́n á débẹ̀ wọ́n á túká ohun tó fi ń lọ orí ò ní gbà mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n á kàn fi lọ lẹ́ẹ̀kan náà fi lọ wọ́n ṣe jùlẹ̀ fún lórí rẹ̀ abáhan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí ayé rẹ̀ bá gbà á tó gba agbára orí akọni àrígiṣẹ́gi orí ara ẹ̀ ní fi ń gbé agbára tó ń dá ibi pa sórí oníbí agbára tó ń tú ayé ẹni sílẹ̀ tó ń mú ayé ẹni lọ́wọ́ Olúwa gbé agbára láwọ̀ mi náà fẹ́ ṣe láyé gbogbo agbára tó tẹ ògo mọ́lẹ̀ ẹni tó tẹ ògo mọ́lẹ̀ ẹsẹ̀ ẹ̀ka lórí ayé ẹni tó tẹ èèyàn mọ́lẹ̀ tí ń tẹ ògo mọ́lẹ̀ alágbára tí ń lo agbára rẹ̀ èyí tó fi tẹ ayé rẹ̀ mọ́lẹ̀ Olúwa wọ̀ mí lágbára jẹ́ kí agbára yẹn kó jó bọ́ lórí ayé mi jẹ́ kí agbára yẹn kó sọnù lórí ayé mi agbára yẹn kó bàjẹ́ lórí ìrìn àjò ayé mi ẹ porúkọ Jésù gbogbo agbára di lọ́wọ́ gbogbo agbára dì nẹ́ni ajógógbé ní orúkọ Jésù agbára tí ń yọ ayé mi lẹ́nu agbára tí ò fẹ́ kí n tẹ̀síwájú gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa àwọn ogun kan wà kò ṣeé pamára lọ́n pè é ìgbà tí èèyàn bá dè mọ́ra bì kan á ti di ayé Olúwa ẹ̀ tán ogun náà kò ṣe ogun náà á máa jẹ Olúwa ẹ̀ kò ṣe bò mọ́ra ni ẹ bá bò mọ́ra tí ẹ bá nu àbí kó kégbe pẹ́ tó ní pé Olúwa gbà mí o ogun tó kó fẹ́ bá mi débi ìgbì ogun tó lóun ò ní gbà ogun tó lóun ò ní lọ Olúwa finá sí lónìí agbọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ wá bá ń finá sí ogun ayé mi tí ń dà mí láàmú mo ní mọ́ tara rẹ ohun bí tó ti wá o mọ fámìlì rẹ o mọ gbà tó ti ṣayán fọ̀tí ai masaida o mọ gbà tó ti nà ọ́ o mọ gbà tó ti nà ọ́ lójú oorun wọn náà sì mọ̀ gbúgbà bá jẹ gbá yẹn tán o mọ nǹkan tí ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àìsàn ni àyà bàbà bó sátálàbà kàtàyàbò mà ó ń brando ṣẹkẹtẹlẹbọ kàpá ó yá agbára Ọlọ́run sọ̀kalẹ̀ wá
ní orúkọ Jésù kó dàgbò ọ̀tá rú ibi ìmọ̀kùnkùn kó tú wọn ká agbára Ọlọ́run sọ̀kalẹ̀ wá kó bá ń tú wọn ká gbogbo àwọn tó ń fa àṣetì lọ ayé mi gbogbo àwọn tó ń fi àmúbọ́lọ̀ mi mo náà máa fi ń lọ ayé ẹni ní oríire ò gbúdọ̀ gbá ni mo ní ọ̀tá wọ́n máa fi ń lọ̀yàn ní oríire ò gbúdọ̀ gbé ni ó yá Olúwa tú wọn ká ibi tó fi ń lọ ayé mi ibi tó fi ń lọ ayé àwọn ọmọ mi ibi tó fi ń lọ àṣetì lọ mi ẹ pọ orúkọ Jésù Olúwa tú wọn ká ìwọ orí mi ò gbúdọ̀ gbé ikú àìtọ́jọ́ àìsàn ni orí mi ò gbúdọ̀ gbà á agbá tí ń tẹ ń dábì para tó ń rí bí agbá tí ń dé ìpè para sí rere pè ní orúkọ Jésù agbá tí mú ayé ẹni lo àlùyọ láyé ẹ ò bá béèrè fún agbára yìí kí ìrànlọ́wọ́ dé kó bọ́ kí tiẹ̀ ṣe fún ọ kí tiẹ̀ ṣe rí fún ọ kí tiẹ̀ ṣe mú fún ọ ẹ pọ orúkọ Jésù Olúwa wọ̀ mí ní agbára ìwà ayé mi gbà agbára ńlá ni orúkọ Jésù nínú ọdún yìí ìwà ayé mi gbàgbára lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe ayé mi gbàgbára ní orúkọ Jésù lórílẹ̀-èdè ayé mi gbàgbára kémi náà lè rí tèmi ṣe ẹ pọ orúkọ Jésù kí tèmi má ṣe bọ́ọ̀lẹ̀ mọ́ ó yá ó ṣe jẹ́ pé tiẹ̀ ni láàrin gbogbo wọn ó yá ó ṣe jẹ́ pé tiẹ̀ ni láàrin àwọn ọmọ ìyá ayé rẹ kó gbàgbára ní orúkọ Jésù màsíra bá kúntàdàbà ó yá ó dá kó gun ọ̀tá kó ṣẹ́ lórí ayé wa gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run Olúwa gbà mí lọ́wọ́ agbára tí ń pọ́n mi lójú agbára tí ń fi àjàyè mi Olúwa gbà mí ó gbọ́dọ̀ dákẹ́ mọ́ dákẹ́ ni o mo ní mọ́ dákẹ́ lóògùn rẹ̀ ogun kìíní yẹn má dákẹ́ ni ogun ẹ̀ ogun tó gbọ́ mọ́ dákẹ́ ni o má dákẹ́ o tí yóò bá ti dákẹ́ ogun ayé yẹn ò lè borí èèyàn wẹ́n tó bá dákẹ́ tó fojú di Ọlọ́run gùn sọ pé kó gbó fojú di ó ní do not be ignorant of the devices of the devil ó ní kìnìún ó ń bú ramúramù ó wẹ́n tí ó lù ó wẹ́n tí ó lù ń pọ́npọ́ ìwọ ló gbúdọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ wọ́n ní kó túra mú wọ́n ní kó gbàdúrà ò ní gbà ẹni tí ń ṣe ọgbọ́n òsùn bẹ́ẹ̀ ni wọ́n ní kó ṣèṣòro olóòṣe wọ́n ní kó gorí òkè ògbà wọ́n ní kó gbàwé oní búrẹ́dì ni ẹni tí sì ń ṣe ohun ọgán ò jẹun ó ní ìjọba Ọlọ́run ti fi àfagbára wọ̀ ó ní the kingdom of God suffer violence and the violent take it by force yẹpẹrẹ kọ́ ló fi gbà ó múra dáadáa ni you will increase your intents of your prayer your time with God and your moment with him torí kíní yẹn náà ò fẹ́ gbà òun náà tí ó fẹ́ di takuọ́lọ́jì ni ìwọ gan ló takú pápátá kà níṣẹ́ Olúwa bá agbára ìwí lórí ayé mi bó ma ṣáìdà kàtàyàbà mi ṣóńdìrì bá kàpẹ́wò ṣáìdà ẹ gbàdúrà lọ́wọ́ agbára tí ń fi àjẹ ayé mi Olúwa gbà mí agbára wọnú ayé mi lónìí wọ́n agbára náà bàjẹ́ iṣẹ́ òkùnkùn náà ràn mí ó yá kó dasán ní ìrìn àjò mi gbogbo agbára tí ń dojú re délẹ̀ gbogbo agbára tí ò fẹ́ kí n rí ọ̀nà rìn gbogbo agbára tí ò fẹ́ kí n rọ́nà lájá gbogbo ohun èpè gbogbo ọ̀rọ̀ òdì gbogbo ìṣe òkùnkùn ní orúkọ Jésù ohun tá a ti ṣe sí àgọ́ ara mi ohun tá a ti dàpọ̀ mọ́ ìrìn àjò ayé mi ohun tá a ti pè sínú ayé mi lọ́wọ́ ètò lòdì sí ògo mi ó yá ai asaida wàhálì kéde bẹ̀kẹ́ mọ́ ọ̀sáìdà ó yá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ó tí ì rírí gbà tó lọ sùn lánàá gbà tó sì jí ó bá bọ́ lójú ọ̀nà bẹ́ẹ̀ ni ó tí ta ló wá gbé bẹ̀ gbà tí gbogbo èèyàn sùn ó sùn gbẹ̀rẹ̀gbẹ̀ tó ọmọ ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ni ó sì fọ́ nǹkan bẹ̀ gbogbo táyé ti fọ́ sí ọ lára ní orúkọ Jésù kí Ọlọ́run kó gbà jáde ó nígbà tí ọmọ èèyàn sùn gbà tí wo ò sùn mi sọ nípa tẹ̀mí o mo sọ lójúkorojú o pé gbà mí wàá rí ọ̀tá nílá gbogbo yẹn ti lọ sùn lálálẹ́ wàá kọ́ rí ta ló tún gbélé ibi lálálẹ́ gbogbo yẹn sùn òun ò sùn ó ń báṣẹ́ lọ ń ti ẹnu ìgbà tí wọn sọ ẹlòmíín ṣe ṣío lọ ló ń bá lọ ìwọ sì ń sùn ó múra ni orúkọ Jésù Olúwa bá agbára ọ̀tá jẹ́ lórí ìrìn àjò ayé mi ẹ̀mí má bá ń sọ́dá sán Olúwa bá agbára ọ̀tá jẹ́ lórí ìrìn àjò ayé mi
Olúwa bá ń sọ di asán. Gbogbo ohun tí ọ̀tá ti pò pọ̀, gbogbo ohun tó ti sọ, ohun tó ti dàpọ̀, gbogbo ìlérí wọn lórí ayé mi, gbogbo ète wọn, gbogbo àbá wọn, gbà níṣẹ́. Wọ́n sọ fún Joseph pé àwọn wo bí àlàyé àṣeṣe mọ́ ẹ lára o. Ìkàyàn náà ti tàn láyé, ó tẹ̀ tó wá burú jù ní. Ṣáwọn ò tiẹ̀ ṣogun sí. Àwọn ọmọ ìyá Joseph ò ṣogun sí. Wọ́n ti ẹ̀ bàjá ní ẹ̀mí, wọ́n tà á ni, láwọn tà á gbó. Ṣùgbọ́n àwọn togun àti gbogbo ẹ̀nà fẹ́ ṣàfihàn ayé ẹlòmíà lójúkúrojú àníṣe ò ní lọ́bì kankan. Bí àwọn ó bọ ọkàn lè sẹ́ni, àwọn ò ní gbà ó. Kò sẹ́ Sátánì ò ní ẹ̀mí ìdáríjì, ohun tó burú jù nù kò lè dáríjì yàn. A fi mí, a ṣe mí dé a lọ. Ẹnìkan ní táwọn tá bá ṣe ohun tán, wọ́n á fún òun lẹ́mọ́ ní irọ́ ni, wọ́n lè fi ẹlẹ̀, wọ́n á pa ẹ pápátá ni. Torí wọ́n ní fi ẹlẹ̀, ọ̀tá òun fi hàn lẹ̀, Ọlọ́run ní gbàyàn. A ti ṣe léṣe o, a ti ṣe léṣe. Ó mọ̀ pé tó bá ṣe mí, ìrètí ń bẹ fún ẹ. Sátánì mọ̀ pé tó bá lè máa mí, pé ya ti pọ̀ fílẹ̀ ìṣàánú ẹ níbo, wọ́n ń ṣàánú èèyàn kò láàánú. Ó ní àánú ń bẹ lọ́wọ́ Ọlọ́run, ó ní ìdarí Ọlọ́run nìkan ni, ó ní kí a lè máa bẹ̀rù rẹ̀. Ọlọ́run ló máa ń ṣàánú ayé ẹni, ọ̀tá òun. Sátánì ò láàánú lójú o. Ìwọ ló dára rẹ gbà, ìwọ ló wàá sọ pé ó tí o, ìwọ wàá sọ pé ò ní gbà. Ẹ pe orúkọ Jésù. Olúwa bà agbára yìí jẹ́, Olúwa yí agbára yìí dànù. Gbogbo agbára tó dó tì mí, gbogbo agbára tó dó tì ìrìn àjò ayé mi, gbogbo agbára tí ò fẹ́ kórìí mi ó ga, gbogbo agbára tí ò fẹ́ kí n náwó òkè, gbogbo ohun tí ń fà mí sẹ́yìn, gbogbo ohun tí ń dá iṣẹ́ ayé mi dúró. Ẹ pe orúkọ Jésù. Wọ́n ajógo gbé agbógo lọ, abògo jẹ́, agbógo rì, àtẹ̀gò mọ́lẹ̀ ní orúkọ Jésù. Lónìí, gbogbo agbára, gbogbo ohunkóhun tí ń jà ìran mi, ohunkóhun tí ń jà ìdílé mi, ètò lòdì, ríbà ó ṣàtàlàbàgàbà. Gbogbo agbára tó fẹ́ kó ju bó ṣe wà lọ, gbogbo agbára tó fi gègé sórí ayé rẹ sẹ́ pé ẹ̀ ní ju báyìí lọ. Ó yá, gbogbo agbára yìí, Olúwa bàjẹ́, jẹ́ ìṣẹ́gun ayé mi dé lónìí. Ó yá gbàdúrà. Olúwa bà agbára náà jẹ́ ìṣẹ́gun ayé mi dé lónìí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá kí n má bàa gbàgbé kíákíá. Sátọ̀dé yìí, mi ní wá lágo 9. Mi ní wá lágo 9 ní Sátọ̀dé, which is 2 o'clock ní mọ́tà. Please, we have a meeting on this Saturday. Ṣùgbọ́n màá wá ní aago okay, màá wá lágo okay, màá tọ́ àti wá lágo 7. So at least bóyá 1 hour is okay before the meeting. Bóyá 1 hour before the meeting. So I'm not coming. Mi ni wá lágo 9 tó ń bọ̀ ní Saturday. Mi kì í wá lágo 7. Aago 7 dá. Tí ìgbà tí wá lágo 7 láti wá after ìrọ̀lẹ́ nìyẹn, ṣùgbọ́n aago 7 máa wá ìrọ̀lẹ́ ọ̀gán there's another thing ìrọ̀lẹ́. So aago 7 yẹ ká fi ságo 7 ní Saturday. Aago 7. So please put it in your record and let others know about it. That it's not 9. This Saturday is 7. Aago 7 my time, Eastern time. Mi máa go tiẹ̀. So ẹ porúkọ Jésù sẹ́, Olúwa fi ìṣẹ́gun fún ayé mi. Olúwa fi ìṣẹ́gun. Mo ní tí ogun bá ṣẹ́, ọ̀nà àlà, ọ̀nà tó fẹ́ kó là yẹn, gbogbo tí ohun tó bá ń di lọ́ bá kúrò, ìwà rí pé wàá kọjá ń bẹ̀ easily. Tí ọ̀nà bá là, ibi tó fẹ́ dé yẹn wá rí pé ṣé ibi tí mo ti ọ̀nà ti là ní. Dìde Ọlọ́run mi, dìde o. Dìde Ẹlẹ́dàá mi, dìde o. Dìde o, kò gbèjà mi ìjà bàbá, dìde. Ọlọ́run mi, dìde o. Óyá o. Dìde Ọlọ́run mi, dìde o. Mi gbọ́. Dìde Ẹlẹ́dàá mi, dìde o. Bàbá dìde o, kò gbèjà mi ìjà bàbá, dìde. Ọlọ́run mi, dìde o. Óyá. Lórí ayé rẹ o. Lórí ọmọ rẹ kó dìde ṣá. Lórí iṣẹ́ rẹ o. Óyá.
ayé mi. Ẹ̀yin ogun ọ̀run ẹ jà lórí iṣẹ́ mi. Ẹ̀yin ogun ẹ jà nítorí ayé àwọn ọmọ mi. Ẹ bá mi jàjà yìí. Ó dọ̀ kó olùrànlọ́wọ́ kó ràn án lọ́wọ́. Ó dọ̀ kó olùgbèjà kó pè ọ́ níjà. Ọlọ́run mi ìdájà ìjà. Gbogbo agbára tó ń di mi lọ́tí ò fẹ́ kó oore fọhùn fún mi. Ọlọ́run bá ń jàjà yìí. Jẹ́ ń gbélé gbọ́ o. Jésù jẹ́ ń gbélé gbọ́. Jẹ́ ń gbélé gbọ́ o. Jésù jẹ́ ń gbélé gbọ́. Àwọn tó kóra wọn jọ láti ṣe mí léṣe. Jẹ́ ń gbélé gbọ́. Wọ́n ti fọwọ́ ara wọn ṣe ra wọn. Jẹ́ ń gbélé gbọ́. Óyá 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 o. Jẹ́ ń gbélé gbọ́ o. Jésù jẹ́ ń gbélé gbọ́. Nínú ọdún yìí, jẹ́ ń gbélé gbọ́ o. Jésù jẹ́ ń gbélé gbọ́. Àwọn tó kóra wọn jọ láti yọ mí lẹ́nu. Jẹ́ ń gbélé gbọ́. Wọ́n ti fọwọ́ ara wọn ṣe ra wọn. Jẹ́ ń gbélé gbọ́. Óyá óyá lórúkọ Jésù. Jẹ́ ń gbélé gbọ́. Àwọn tó kóra wọn jọ láti ṣe mí léṣe. Jẹ́ ń gbélé gbọ́. Wọ́n ti fọwọ́ ara wọn ṣe ra wọn. Jẹ́ ń gbélé gbọ́. Ìgbọ́ jẹ́ ń gbélé gbọ́. Àwọn tó kóra wọn jọ láti dènà ayé mi. Wọ́n ti fọwọ́ ara wọn ṣe ra wọn. Jẹ́ ń gbélé gbọ́. Ó dandan ò jẹ́ ń gbélé gbọ́. Àwọn tó kóra wọn jọ láti yọ mí lẹ́nu. Jẹ́ ń gbélé gbọ́. Wọ́n ti fọwọ́ ara wọn ṣe ra wọn. Jẹ́ ń gbélé gbọ́. Àwọn tó kóra wọn jọ láti ṣe mí léṣe. Jẹ́ ń gbélé gbọ́. Wọ́n ti fọwọ́ ara wọn ṣe ra wọn. Jẹ́ ń gbélé gbọ́. Hallelujah. Ohun tí mò ń wò yìí ó dàbí ikún. Ohun ìdọ̀tí ni. Mò ń wò pé kí leléyìí. Ikún tó ń jáde nínú imú èèyàn. Ohun ìdọ̀tí ni. Kò ṣe nǹkan gidi. Ẹ bá gbé kun mú ayé àtọ́ka kí ni rọ́lù ọ́. Bẹ́ẹ̀ ni. Mo rí ikún. Ohun ìdọ̀tí ni. Ẹ pe orúkọ Jésù. Ohun ìdọ̀tí ayé mi Olúwa mú kúrò. Gbogbo iṣẹ́ ìdọ̀tí lórí ayé mi Olúwa bàjẹ́. Ohun ìdọ̀tí ayé mi Olúwa mú kúrò. Iṣẹ́ ìdọ̀tí lórí ayé mi Olúwa bàjẹ́. Iṣẹ́ kíṣẹ́ tá a bá ṣe lórúkọ Jésù Olúwa bàjẹ́. Àwọn ọmọ ní ọ̀tá wọ́n mọ iṣẹ́ yẹn ṣe. Ìmọ̀ gẹ́gẹ́ lómi fẹ́ fi irun onírun ṣe. Ẹni wọn ní ìkànnì rẹ̀ lẹ́ẹ̀kan ní kó lọ mú wá. Ẹlòmíì wọn ní kó lọ jí aṣọ rẹ̀ wá. Ọ̀tá gbogbo iṣẹ́ kíṣẹ́ Olúwa bàjẹ́. Ẹlòmíì wọn ní kó lọ bu ibi tó rìn kọjá wá ni. Ẹ ṣáà lọ mú kíní yẹn wá. Ohun téṣù ń béèrè lórí ayé mi. Iṣẹ́ kíṣẹ́ tá a ti ṣe lórí àjò mi. Iṣẹ́ ìdọ̀tí Olúwa mú kó ní ọ̀nà mi. Iṣẹ́ ìkórira lára mi. Ẹnìkan gbàdúrà. Ìkórira lára rẹ Olúwa para lórúkọ Jésù. Ó yá gbà gbogbo ìkórira tá a fi sí ọ lára. Tí wọ́n bá ti rí ọ. Káàkiri ikọ̀ pẹ̀tẹ́lẹ̀. Ó dàbí ẹ̀gbin lójú àwọn èèyàn. Masaida. Ìkórira Olúwa mú kó ní ayé mi. Ó yá. Gbogbo agbára tó ní kó rí máa jìnnà sí ọ. Pé kán má tiẹ̀ rí ẹ kán ṣàánú fún ọ. Kán má rí ọ kán gbé ọ sókè kán ràn ọ́ lọ́wọ́. Káyíṣà kán máa dètè rẹ ní. Kán máa kórira gbogbo àmì Olúwa pa lára mi. Ọ̀pọ̀lọpọ̀ ò rí nǹkan tó ń bẹ lára rẹ àfi tọ́lọ́run bá ṣe ọ lójú o. Ó yẹ o lè lo pánkẹ́ sí. Pánkẹ́ ò kọ́ bá rẹ̀. Mà ṣáǹdàlàbà ó sàkárì àbá. Ó yá. Olúwa mú kó bá ṣe òkùnkùn jẹ́ ní orúkọ Jésù. Mà sọ́ndòlàbà ó sàkàbà. Ó yá gbàdúrà gbogbo ṣe òkùnkùn ní ayé mi. Gbogbo ṣe òkùnkùn ní àgọ́ ara mi. Gbogbo ṣe òkùnkùn ní ayé àwọn ọmọ mi. Gbogbo iṣẹ́ Olúwa bàjẹ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá o láṣẹ kan. O ní àṣẹ tó sì ní orúkọ Jésù yẹn. Orúkọ tó jẹ́ orúkọ lọ ni. Olúwa mo rán ọ níṣẹ́. Olúwa mo bá ọ sọ̀rọ̀. Ó yá
bàráyé fẹ́ bàráyé kò kéré ayé mi. Ẹnìkan gbàdúrà dáadáa ẹ̀mí ìkórira yẹn táyé bá ti rí ẹ kó máa like ẹ kó máa ṣe ẹ lóore, that spirit of that hatred kọ́ ló wá ti wù ẹ́ kó ṣáà máa like ẹ ṣá yóò sì mọ nǹkan tán rí. Olúwa kò rán ọ níṣẹ́, Olúwa kò bá ọ sọ̀rọ̀, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé dàgbé. Óyá óyá o, Olúwa kò rán ọ níṣẹ́, Olúwa kò bá ọ sọ̀rọ̀, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé dàgbé. Óyá 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 óyá, lórí ọmọ kéré ayé mi jáde, lórí ọkọ rẹ kéré ayé mi jáde. Olúwa kò rán ọ níṣẹ́, Olúwa kò bá ọ sọ̀rọ̀, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé mi jáde, aráyé bẹ́ẹ̀ bàráyé kéré ayé mi jáde. Óyá óyá o, Olúwa kò rán ọ níṣẹ́, Olúwa kò bá ọ sọ̀rọ̀, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé mi jáde, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé mi jáde. Nínú ọdún yìí, óyá óyá, kéré ayé mi jáde lórí ọmọ o, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé. Tí ìgbọ́ lórúkọ Jésù, kéré ayé mi jáde, ẹbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí kéré ayé mi jáde, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé mi jáde, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé. Óyá 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 o, óyá óyá, Olúwa kò rán ọ níṣẹ́, Olúwa kò bá ọ sọ̀rọ̀, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé mi jáde, aráyé bẹ́ẹ̀ bàráyé kò kéré ayé mi jáde. Ó bá gbèrè fún tiẹ̀ bí aráyé gbogbo bí tá a gbére ayé mi sí o, ẹ mọ́ lọ bá mu wo àríwá gbogbo ẹ̀mí ìkórira, gbogbo agbára tó tẹ̀rí ayé mi mọ́lẹ̀, ẹni tó gbẹ́sẹ̀ lé ayé ẹ, ẹni tó gbẹ́sẹ̀ lé mo ní ohun tó bá gbẹ́sẹ̀ lé kò fẹ́ kẹ́ni ẹ rí ni, kò sì fẹ́ kẹ́ni ẹ rí mú. Gbogbo agbára tó gbẹ́sẹ̀ lé ayé mi, gbogbo agbára tó fẹ́ mí ìkóra sí ara mi ní orúkọ Jésù. Gbogbo èèyàn kà tí ò fẹ́ kí ìyanu ṣẹlẹ̀, ìyanu tó wù mí, ó wù Ọlọ́run bẹ́ẹ̀, ó bó ṣe wù Ọlọ́run, ó wù Ọlọ́run fún ọ bẹ́ẹ̀, ọ̀tá ni ò fẹ́ gbà fún ọ. Bó ṣe lérò pé kó ṣe rere yẹn, bọ́lọ́ náà ṣe bẹ́ẹ̀ rò náà ni pé kó ṣe rere. Ọlọ́run ò robi fún ọ o. Bó ṣe rò pé kó tẹ̀síwájú ẹ lọ́lọ́run náà bẹ́ẹ̀ rò kó tẹ̀síwájú. Ó ní I know the thought that I have towards you. Èmi ní èrò tí mo ní sí, not of evil but of good, that will give you a good ending. Bó ṣe rò yẹn lọ́lọ́run bẹ́ẹ̀ rò. Ẹ porúkọ Jésù. Ó yá ó yá ó yá. Bí aráyé bẹ́ fẹ́ kọ̀, Olúwa mú ìlérí ṣẹ lórí ayé mi. Màsóńtò tó lè kálábàbò ṣàkàbà. Bí aráyé kọ̀, Olúwa mú ìlérí ṣẹ nínú ayé àwọn ọmọ mi. Ó dá kí ìrànlọ́wọ́ dé o. Ó dá kí ogun ayé mi kó ṣẹ. Ó dá kí ìrànlọ́wọ́ dé. Ó dá kí ọ̀nà mi là. Ẹ pe orúkọ Jésù. Owó ọ̀nà àbáyọ là fún mi o. Ní orúkọ Jésù. Owó ọ̀nà ògo mi là. Ó dá kó tẹ̀ mí lọ́wọ́ ní ọdún yìí. Ó dá kí rí tèmi ṣe. Ó yá gbàdúrà. Ó dá kó rí tẹ̀ mú. Ó dá kó pọ̀ sí fún ọ. Kò gbúdọ̀ dín. Kò gbúdọ̀ sọnù. Kò dẹ̀ gbúdọ̀ bàjẹ́. Ẹ gbàdúrà. Olúwa dìde. Gbogbo agbára tó tẹ̀rí ayé mi mọ́lẹ̀. Ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí ìkórìíra tí ń bẹnu ayé mi. Ìtayé fi sí mi lára. Ìtí òjò olóore mi rí mi. Orúkọ Jésù. Adínlọ́wọ́ ènìyàn. Ó yá tí ń di ayé mi lọ́wọ́. Ó yá gbogbo ẹ̀mí kẹ́mí. Èyí tí ń da ayé mi lógun. Gbogbo agbára tí ń tẹ̀lé ayé ẹni ká. Ó yá bá agbára náà jẹ́. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Mo ní because of ibi tó ti jáde ló fi gbàdúrà. Torí ibi tó ti wá yẹn ó yàtọ̀. Bí ibi ọkàn yẹn burú jáì. Ta ló lè mọ̀?
gbogbo iṣẹ́ òkùnkùn lára mi Olúwa bàjẹ́, gbogbo iṣẹ́ òkùnkùn ìrìn àjò ayé mi bàjẹ́. Mo ní result ẹ lórí o mọ ibi tó ti wá, o kò mọ̀ pé iṣẹ́ ò bọ́ sí, ẹlòmíràn àríṣẹ́ wá gbéṣẹ́ lọ́wọ́ á tún lẹ́nu iṣẹ́, kò lè ṣiṣẹ́ yẹn fún ìgbà méjì láti gbọ́n dànù. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn nǹkan á dáwọ́lé nǹkan yóò ṣàlélélé gbàmọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ yóò kọjá rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ayé òsì fẹ́ gbà kó tún tẹ̀síwájú. Gbogbo agbára tí ń dààmú mi Olúwa bà agbára náà jẹ́. Ẹ pe orúkọ Jésù, gbogbo tí ń bẹnu ayé mi Olúwa bàjẹ́. Ìrànlọ́wọ́ dìde fún ayé mi. Ó dìde, Ọlọ́run mi dìde o. Dìde, Ẹlẹ́dàá mi dìde o. Dìde o, kó gbèjà mi ìjà bàbá. Dìde, Ọlọ́run mi dìde o. Orúkọ Jésù kó dìde fún ayé rẹ. Olúwa dìde nínú agbára rẹ, kó bá mi ṣẹ lónìí o. Olúwa dìde nínú ìṣẹ́gun rẹ, kó dìde o. Ó dà kó nu mi jí ayé mi nù. Ó dà kí ogun ayé mi kó wọlẹ̀. Ó dà kí ọ̀nà àbáyọ kó là fún mi. Ó dà kí ohun tí mò ń wá kiri láti jọ yìí. Ó dà kí ìyanu mi ṣẹlẹ̀. Ó dà kí wọ́n fi retọ́ ayé mi wá. Ayé mi ò gbọdọ̀ gbẹ̀yìn mọ́. Ẹ gbàdúrà rí àbàbọ̀ sátálàbà. Màníbràdó toko pio sátálìdíà. Màyádi bá ń toko pio sítẹ̀lẹ̀bọ̀. Lìndérí àbàwù ṣàkàtì lè bò kàpírù sáyì. Ó yẹ gbàdúrà gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá, mo ní tó o bá gbàdúrà kí ló ṣe? Ọlọ́run ò dá mi lóhùn, Ọlọ́run ò gbọ́, ó dà kí ló máa wá ṣe? Okay, what's the next thing? Wá ní the next thing. Gbàdúrà tó bá sọ pé o gbàdúrà, what's the next? Kò sí the next thing. Bí kò mọ̀ kó n tó ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run fẹ́ fún ẹ kíní. It's the will of God for you. So far you know that this is the will of God for you. Discover that. That's the one thing that you have to know. Ìjẹ́ ìfẹ́ Ọlọ́run ni fún ayé mi. And once you discover that this is the will of God, now you takuology. Wà á takú sórí ẹ̀ ni o. Torí ohun tó tọ́ sí yàn gan Sátánì fẹ́ jà yẹn lólè. Ó fẹ́ gbà á. Jẹ́ kádúrà mi gbà á. Olúwa. Jẹ́ kádúrà mi gbà á. Ọlọ́run. Má jẹ́ kí èṣù fi yà jẹ mí láyé. Jẹ́ kádúrà mi gbà á. Olúwa. Èmi ò mọ ohun tó ń wí o. Mi ò mọ ohun tó ń sọ níwájú Olúwa. Mo fẹ́ kó lanu rẹ kó gbàdúrà dáadáa. Gbogbo ẹ̀gún ní ẹ̀ṣẹ̀ rẹ kí Ọlọ́run kó mú kúrò. Jẹ́ kádúrà mi gbà Olúwa. Ó yá, jẹ́ kádúrà mi gbà Olúwa. Jẹ́ kádúrà mi gbà Ọlọ́run. Má jẹ́ kí èṣù yà jẹ mí láyé. Jẹ́ kádúrà mi gbà Olúwa. Ó yá ó jẹ́ kádúrà mi gbà Olúwa. Jẹ́ kádúrà mi gbà Ọlọ́run. Má
bóyá ṣàánú fún mi bàbá mo ní Jésù bóyá ṣàánú fún mi mo ní Jésù mo ní Jésù lórí ilé mi Jésù bóyá ṣàánú fún mi Jésù mo ní Jésù nínú ilé mi mo ní Jésù bàbá ṣàánú fún mi Jésù mo ní Jésù ṣàánú fún mi Jésù ẹ porúkọ Jésù. Olúwa parí iṣẹ́ rẹ lórí ayé mi lónìí. Olúwa parí iṣẹ́ rẹ lórí ayé mi. Ṣíbí wọ́n ló ṣẹ̀dá mi o. Jẹ́ ohun rere tí ọkàn mi fẹ́ yànda fún mi. Olúwa parí iṣẹ́ rẹ ní ìrìn àjò ayé mi lónìí. Iṣẹ́ rere tó lóò ti bẹ̀rẹ̀ yẹn. Ó lẹ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere olódọ́. Ó lóun ni ó parí rẹ̀. Parí iṣẹ́ rẹ lórí ọ̀rọ̀ mi. Gẹ́gẹ́ bí ìyá, gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí aya, gẹ́gẹ́ bí àbúrò, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. Olúwa parí iṣẹ́ rẹ lórí ayé mi sẹ́. Gbogbo agbára di ayé ẹni lọ́wọ́ ẹ ṣègbé. Gbogbo agbára pa ayé ẹni lójú ẹ ṣègbé. Gbogbo agbára dènà ayé ẹni ẹ ṣègbé. Gbogbo agbára ajá ayé ẹni lólè ẹ ṣègbé. Ẹ porúkọ Jésù. Óyá. Masanta lababo ṣakayaba. Màrún kàtẹ́lẹ́bó kápáyàbó. Porúkọ Jésù. Ó yá kí ìrànlọ́wọ́ kó dìde o. Ó dá kí ìrànlọ́wọ́ kó dìde fún ayé rẹ̀. Ó dá kó orí tiẹ̀ mú láyé o. Ó dá pé àkókò rẹ̀ dé. Ẹ porúkọ Jésù. Àkókò ti tó yẹ wá kí mi kú oríire o. Ní orúkọ Jésù. Ìyanu mi ṣẹlẹ̀. Ọ̀nà àbáyọ mi là. Olúwa gbọ́. Olúwa gbọ́. Olúwa gbà. Yàndáre fún ayé àwọn èèyàn yìí. Olúwa fẹ́ kó dá wọn lóhùn níbi àyè ńlá. Mẹ́kì ilẹ̀kùn arẹ kó sílẹ̀ lórí ayé wọn. Gbogbo agbára pọ́nni lójú agbára jáni lólè. Gbogbo agbára jẹ́ ayé ẹni gbé. Wọ́n agbára náà kó ṣègbé. Ní ayé àwọn èèyàn yìí. Ìrànlọ́wọ́ dìde. Ní ìrìn àjò ayé wọn yìí. Ìrànlọ́wọ́ dìde. Kólúwa kó ràn án lọ́wọ́. Mo ní kólúwa kó gbé ọ dìde. Mo ní kẹ́ ẹ dìde o. Gbogbo ẹ̀ tí ń bẹ́nu àdúrà yìí. Ire kó kàn yìí. Ọ̀pọ̀lọpọ̀ àná wọn ti sáré kiri. Tí bá tẹ̀ gbọ́ abẹ́lẹ́mí àná tí wọ́n ti gbàdúrà. Kò ṣe tó máa múnú mi lò sẹ́ni pé òun gbàdúrà. Ṣùgbọ́n gbà mí I look into things sometimes. Ṣùgbọ́n kò ń ṣe nǹkan. Pé èèyàn gbàdúrà Ọlọ́run ò gbọ́. Ọlọ́run sọ pé òun ò kì í ṣe adití. Bẹ́ẹ̀ ni pé ọwọ́ òun ò sì kú. Ó dá ká àdúrà bẹ fún láti gbà ní. He is there to talk to God and God to answer. Àdúrà, I believe àdúrà is a talk. And God has to reply. Talking ni. And God has to reply. Ọ̀rọ̀ ni. Àdúrà mo bọ́ Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run ó dúnà kọ́ Ọlọ́run sì fèsì. Tẹ́sí ò bá tí jáde kò tí complete. Gbà tẹ́sí bá jáde ló complete. Gbà tí èèyàn bá gbà tó gbà lèèyàn ṣe gbàdúrà. Èèyàn gbà tí ò gbà ayé ayẹyẹ olúwẹ̀. Ẹjọ́ yìí tẹ́ wá ń lọ ńkọ́ láti jọ́ yìí. Ṣé wọ́n rí ni àbí báwo ni? Lórúkọ Jésù. Torí pé o gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ó sì wọ̀ pé òun ni bí ìsádi agbára yìí rẹ. Lórúkọ Jésù àdúrà rẹ kó gbà. Lórúkọ Jésù àdúrà rẹ kó gbà. Lórúkọ Jésù àdúrà yín kó gbà. Gbogbo ọkọ tó ń dìde sí ayé yín lónìí. Gbogbo wa já yín ayé ẹni lólè. Gbogbo wa já ayé ẹni tó amú ayé ẹni ṣẹrú. Gbogbo wa ti ń jí ògo gbé. Gbogbo wa ti ń ba owó tó ń bari jẹ́. Gbogbo wa ti ń jí ògo gbé. Gbogbo ọwọ́ tí ń bari jẹ́ ní orúkọ Jésù ọwọ́ náà kó bàjẹ́. Ọwọ́ náà kó bàjẹ́. Ọwọ́ náà kó bàjẹ́. Mò ń rí pákò tó fi ń ro eyín.
brush ṣùgbọ́n pákó yẹn mo gbọ́ lórúkọ Jésù gbogbo iṣẹ́ òkùnkùn láyé ẹ kó bàjẹ́ léèní gbogbo tá a bá ti ṣe gbogbo iṣẹ́kíṣẹ́ Olúwa kó bàjẹ́ Olúwa kó bàjẹ́ Olúwa kó bàjẹ́ Olúwa kó bàjẹ́ pákó tó fi ń ròyìn gbogbo iṣẹ́ yẹn kó bàjẹ́ gbogbo iṣẹ́ òkùnkùn kó bàjẹ́ lára rẹ kó bàjẹ́ iṣẹ́ òkùnkùn ní ayé rẹ kó bàjẹ́ k'Olúwa kó sọ dòfo k'Olúwa kó sọ iṣẹ́ òkùnkùn dòfo k'Olúwa kó ṣe iṣẹ́ ọ̀tá dòfo k'Olúwa kó gbé orí rẹ sókè gbogbo ìdẹkùn ọ̀tá gbogbo páńpẹ́ òkùnkùn ní orúkọ Jésù kó bàjẹ́ gbogbo ìdẹkùn ọ̀tá gbogbo páńpẹ́ òkùnkùn nínú ayé rẹ kó bàjẹ́ gbogbo yẹn tí ń bẹnu àdúrà ó yẹ rí ìrànlọ́wọ́ ó yẹ ráàánú gbà ẹ ń bá rí gbà ló máa ṣe lórúkọ Jésù mo ní kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ mo ní kẹ́ ẹ rí àánú lágbà mo ní kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ mo ní kẹ́ ẹ rí àánú lágbà torí lábẹ́ àkóso bó tilẹ̀ kó rí mo ní kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ mo ní kẹ́ ẹ rí àánú lágbà alágbára kó gbà yín lọ́wọ́ alágbára tí ń dààmú ayé yín ní orúkọ torí ẹ dì mọ́ Ọlọ́run torí pé ẹ wojú Ọlọ́run fún ìrànlọ́wọ́ mo ní kẹ́ ẹ rí àánú gbà ogun náà kó ṣẹ ọ̀nà àbáyọ kó là ohun tẹ́ ti wá títí mo ní kẹ́ ẹ rí ohun tẹ́ ti gbèrè títí yẹn mo ní kẹ́ ẹ rí gbà Olúwa kó darapọ̀ mọ́ ayé yín ìṣẹ́gun kó dé ìrànlọ́wọ́ kó farahàn ẹni tó lọ pé ó ti ọ pé lórí eléyìí rẹ máa wà títí ní orúkọ Jésù ohun náà kó bàjẹ́ ohunkóhun tá a bá dàpọ̀ tá a ṣe gbogbo ṣẹ́kù tá a bá ṣe lórí ayé yín kó fọ́ dànù gbogbo ṣẹ́kù yẹn kó bàjẹ́ kó bọ́ lọ́wọ́ ogun yẹn mo ní kó bọ́ lọ́wọ́ ogun yẹn níjọ́ kan mo lọ gbàdúrà fẹ́ nìkan mo ṣe wọlé Olúwa ní kí n gbàgbé ẹ̀ ó ti tán mo ní àwọn ní àgbàgbé kò lè ṣeé ṣe mọ́ gbà tó ló bá sọ pé ó ti parí kí mo wá fẹ́ sọ pé kíní ìgbàgbé ń pa ẹ ní ó ti Ọlọ́run gbàgbé ń pa ẹ o Ọlọ́run gbàgbé ń pa rẹ o gbàgbé ń pa kíní yìí ilé ò ṣe é ti kò yẹ kó kò lè ṣe é olú ti gbọ́ orí pàtó Ọlọ́run bá sì sọ̀rọ̀ kí ló rẹ fẹ́ sọ lọ́ra gbé báàgì rẹ̀ mo sọ fẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yóò kò ti tán o ẹ gbàgbé ń pa ẹ̀. lórúkọ Jésù gbogbo iṣẹ́ tá ti ṣe parí gbogbo iṣẹ́ táyé ti dé mọ́lẹ̀ kí Ọlọ́run kó fàánú gbà yín ìgbà mẹ́rin pé àṣẹ Ọlọ́run lágbára Ọlọ́run lágbára nǹkan mílíọ̀nù bí Ọlọ́run ti sọ̀rọ̀ títí pé ṣe báyìí kò ṣe tàbí nǹkan kan I've seen several times like that ṣe méjì kò ṣe mẹ́ta kò sí tán náà gbogbo iṣẹ́ tí ọ̀tá ti ṣe parí gbogbo tí ayé ti bàjẹ́ yányá ṣègbó olóníkẹ́ wá ó yá ṣe àtúnṣe yìí ẹ má ṣe àtúnṣe yìí arábìnrin kan wà ní àdúrà yìí Olúwa ní kóun ó gbọ́ ó ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ń yẹ̀ bẹ́ńtà dè mọ́nú àgò ni òun ṣe ń pè ọ́ kó jáde ẹ̀rù ń bà ọ́ Ọlọ́run sọ fún ẹ kó jáde Ọlọ́run ó ń sọ fún ẹ kó jáde nínú àgò yẹn ṣùgbọ́n bí adìẹ tá a dè mọ́nú àgò ṣùgbọ́n òun ní kó jáde ṣùgbọ́n ẹ̀rù ń bọ̀ ọ́ ó jẹ́ kí ẹ̀mí ẹ̀rù kó mú ọ mọ́lẹ̀ ẹ̀mí ẹ̀rù ó mú ọ mọ́lẹ̀ ẹ̀rù ó mú ọ mọ́lẹ̀ gbogbo ẹ̀mí ẹ̀rù pàápàá lórúkọ Jésù kó ṣègbé alágbára kó tú ọ sílẹ̀ alágbára kó tú ọ sílẹ̀ alágbára kó já ọ nídè kó bọ́ lọ́wọ́ ẹ̀mí ẹ̀rù yẹn gbogbo ẹ̀mí ẹ̀rù tá a fi gbé ọ sínú àgò
gbogbo ẹ̀mí ẹ̀rù tá a fi sọ ọ́ síbẹ̀, gbogbo ẹ̀mí ẹ̀rù tó ò fi gbóhùn Olúwa tó Olúwa sọ kó jáde tí wọ́n sì dúró bẹ̀ gbogbo ẹ̀mí ẹ̀rù yẹn lórúkọ Jésù kó parẹ́, ó yá bọ́ lọ́wọ́ ogun yẹn. Ohun tó bá wá ní àṣálẹ́ yìí lórúkọ Jésù mo ní kó rí, ilẹ̀kùn tó kàn mo ní kó ṣí, ojú ò ní tì ọ́, kọ́lọ́run kó ṣàánú ayé rẹ̀, kó rà àánú lágbà, bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kó nawọ́ ẹ méjèèjì jáde, ibi tó bá wà nawọ́ méjèèjì yẹn jáde, nawọ́ méjèèjì yẹn jáde, nawọ́ méjèèjì yẹn jáde, ọwọ́ méjèèjì yẹn náà jáde. Wọ́n sọ pé Olúwa mí sí ọwọ́ mi, wá ti gbàdúrà yẹn tán kó fọwọ́ yẹn bọ́ ojú, nawọ́ méjèèjì jáde, ọwọ́ méjèèjì yẹn náà jáde, ọwọ́ mi náà jáde. Sọ pé Olúwa, gbàdúrà pé Olúwa mí sí ọwọ́ mi yìí. Oh, thank you, my Father. Oh, thank you, Holy Spirit. Sọ pé Ọlọ́run kó mí sí ọwọ́ ẹ. Olúwa mí sí ọwọ́ mi yìí. Ìmísí ọ̀run kó wọnú ọwọ́ mi lọ. Eré ló ń pè àbí? Okay. Sọ pé Olúwa kó mí sí ọwọ́ ẹ, ọwọ́ ẹ yẹn mi ṣáà sọ pé Ọlọ́run mí sí ọwọ́ mi. Ó mí sí egun gbígbẹ, ó di ayé o. Bẹ́ẹ̀ ni. Sọ pé Olúwa kó mí sí ọwọ́ ẹ yẹn kó gba agbára ọ̀tun. Olúwa mí sí ọwọ́ mi. Olúwa mí sí ayé mi. Olúwa mí ọwọ́ ẹ gan fẹ́ kó tẹnu rárá. Olúwa mí sí ọwọ́ mi. Ó mí sí egun gbígbẹ di ayé. Ó yá fi ọwọ́ yẹn bọ́ ojú. Ìmísí Ọlọ́run wọnú ayé mi lọ. Ìmísí Ọlọ́run wọnú ọ̀nà mi. Ìmísí Ọlọ́run wọnú ayé mi. Ìmísí Ọlọ́run wọnú ọ̀nà mi. Wọ́n tó ń fẹ́ gbàdúrà, tó ń gbàdúrà fọmọ yẹn, gbé ọwọ́ ọ̀tún yẹn, ọwọ́ ọ̀tún gbélékun ẹ. Ìmísí Ọlọ́run wọnú ayé mi. Ìmísí Ọlọ́run wọnú iṣẹ́ mi. Ìmísí Ọlọ́run wọnú inú mi. Ìmísí Ọlọ́run wọnú mi. Ìmísí Ọlọ́run, béèrè fún ìmísí Ọlọ́run yẹn. Sọ béèrè fún ìmísí Ọlọ́run yẹn. Sọ pé kí ìmísí Ọlọ́run kó wọnú inú ẹ. Ìmísí Ọlọ́run kó lọ mí sínú ẹ yẹn. Ìmísí Ọlọ́run kó wọnú inú rẹ. Ó mí sí egun gbígbẹ di ààyè padà. Gbogbo àìsàn yẹn kó jáde. Gbogbo àìsàn yẹn kó jáde. Gbogbo tó ń dilé ọmọ yẹn lọ́wọ́ kó jáde. Gbogbo tó ń dènà rẹ̀ yẹn kó jáde. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa yóò ṣe mí lóore o, mo máa yọ̀. Olúwa yóò ṣe ọ́ lóore o, ò ní lè pa mára. Olúwa yóò ṣe ọ́ lóore o, wá yọ̀. Olúwa yóò ṣe ọ́ lóore o, ò lè pa mára. Olúwa yóò ṣe yín lóore o, ẹ ó yọ̀. Olúwa yóò ṣe yín lóore o, ẹ ò ní lè pa mára. Ire ńlá tí gbogbo èèyàn ó fojú sí, gbogbo ayé ó bá yín kí. Ire tí ò ṣe é gbé pamọ́. Ire tí ò ṣe é dọwọ́ bò. Ire àjẹ tán. Mo ní k'Ọlọ́run kó yọ̀ǹda fún ọ. Sọ pé o gbà á. Olúwa mo dúpẹ́ o. Jésù Olúwa wa. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Just put in mind that the prayer continue tomorrow. Wednesday is probability. Wednesday, let me say it clearly. It was all Wednesday. Tẹ́ bá rí mi Wednesday, lẹ rí mi láàárọ̀ Wednesday. Ẹ rí mi, tẹ́ bá sì rí mi, ẹ máa dúpẹ́ lọ́wọ́ Jésù. Hallelujah. Yes. I mean Wednesday, sometimes I comes on Wednesday night. I mean like tonight, like 1 o'clock. Sometimes I do. It depends. Tẹ́ bá rí mi tí mo wá, tẹ́ bá sì rí mi dídí mi. Hallelujah. But I know there's tomorrow morning prayer, which is at 6 a.m. in the English section, and the Lord will help us in Jesus' name. And also, I said it on Saturday that I will be coming by 7. Saturday, tomboy, Kuishi. Let those on the phone. Let me see those on the phone. So those on people I always, because everything begins from the phone. Go to on Facebook, go to on, so that's why I always respect those on this Facebook, because we already full little better. Go to do the
Facebook, you don't go to FaceTime, go to, let me see, so they can be able to listen. So those on the phone, Saturday, aago méje ni, kò ń ṣe aago mẹ́sàn-án, because I have something doing on this Saturday. So aago méje àárọ̀, kò ń ṣe aago mẹ́sàn-án àárọ̀. So the Lord will help us in Jesus' name. So let's just put it in mind, and by God's grace. And next week, I'm trying to, we are doing fasting and prayer just for 2 days. I'll see how I can carry those on the line along. But I don't want to encourage laziness for those that are supposed to be at the place of worship and also they are watching. I don't want to do that. So that's why I'm still. But I also want to carry you along this coming week. And the Lord God will help us in Jesus' name. Hallelujah. And also, if you want to be a blessing to the work of God, you can do Zelle, you can do Cash App, you can do paper, which I encourage everyone to do, to be a blessing to the things of God. If you are being blessed through it, let him that thought of the word communicate with him. Let him that thought, it's not my word, it's the scripture. We enter for honorable, let him communicate back. So it's helped our prayers. It helped. It helped. Pastor, like, I'm just telling you this truth. That's what we help your prayer sometimes. That's what I do. Ọlọ́run ò tàdúrà pé kí n fún. Tí n bá fún Ọlọ́run lówó kò ní ṣe fún mi. Á ṣe fún òfun. Á ṣàánú fún ọ. But also it help your prayers before the Lord. Ọlọ́run ò tàdúrà pé ẹ̀ẹ́dẹ́sẹ̀ gbáàánú. Oh, mú nǹkan kan wá kò ní gbọ́. Yóò gbọ́. But if you love him, everything is from love. Nobody has to force you to give your God. If you really love him and you see the work of God and you're a child of God, you just love and give in love. That's why you can receive the blessing in love. And everything based on love. If you love him, you look at your church, they need help. You don't, not until you have a big thing to do. Just show your love to your God. That's it. Everything from love. If you do out of people cajoling you, sweet talk you, and you give, and after you give and you bring to owó tó yẹ kí n fi jẹun kọ̀ lọ fún owó yẹn lẹ́yìn àwọn kan ṣáà tó ń lo àfi ń jẹun ṣáà ni owó tó yẹ kí n náà wọ́n kàn fowó wa gun mọ́tò wọ́n fowó wa ṣe kíní kan you have missed it. Ó bẹ́ẹ̀ kò dúró ẹ̀ sápò. But when you do it in love, that I see the work of God, let me just be a blessing to the things of God. Ọmọ náà ni mí nà iṣẹ́ mi bá mi rí kò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́. That's where you get the blessing. Not 1,000 years, 2,000 years. That will not work for you. Do it out of love. When God have a need, you meet God's need, and He's going to meet your need. He's sufficient enough without you. He can do it. Know that. Put that in your. He can do it without you. So He's just giving you a chance to be blessed. Gbàdúrà lórúkọ Jésù. Mo ń wọre láyé ní ṣaláìní ṣàmì dáadáa o. Àṣẹ Ọlọ́run lórúkọ Jésù. Mo nínú oore láyé mo gbàdúrà ní gbogbo ẹni tí ń bẹ lábẹ́ àkóso àdúrà yìí. Ìwọ Ọlọ́run Ísírẹ́lì ṣe bá àwọn èèyàn rèé wọ́n sì ti dé. Nínú oore láyé lórúkọ Jésù ní ṣaláìní. Ó yẹ ẹbẹ̀ sí pọ̀ sínú oore, ẹbẹ̀ sí dàgbà nínú oore, ẹbẹ̀ sí gbèrú nínú oore lórúkọ Jésù. Látòní lọ àṣẹ Ọlọ́run ni mo sì pàṣẹ yìí kó mú ẹnìkan bí tó wà yẹn kí àṣẹ yìí kó mú ẹni yìí lórúkọ Jésù. Agbára tí wọn lè dá dúró mọ́ kó wọnú ayé rẹ̀ ṣàmì dáadáa. Agbára pé ẹni yóò ṣe dá dúró mọ́ o. Mo ń sọ̀rọ̀ àṣẹ jáde ni pé ẹni yìí kò ṣe dá dúró mọ́, kò ṣe tán lè mú dúró sílẹ̀ mọ́. Agbára yẹn kó balẹ̀ o. Agbára tí ò ṣe dá dúró pé ẹni yóò ṣe dá dúró mọ́ lórúkọ Jésù kó balẹ̀ ọ tọmọtọmọ. Látòní lọ kó o mọ̀ àṣẹ Ọlọ́run yìí, látòní lọ kó o mọ̀ nú ayé rẹ̀, látòní lọ lórúkọ Jésù kó o mọ̀ ní ìrìn àjò rẹ̀, látòní lọ kó o mọ̀ nú ayé ọmọ rẹ̀. Àníṣe mo di ẹni tí wọ́n ṣe dá dúró mọ́. Ọ̀tá ò lè dá ọ dúró mọ́
àṣẹ rẹ̀ kó gbé ọ wọ̀, àṣẹ rẹ̀ kó gbé iṣẹ́ rẹ̀ wọ̀, àṣẹ rẹ̀ kó gbé ìrìn àjò rẹ̀ wọ̀, kó dálágbára bẹ́ẹ̀, kó dálágbára bẹ́ẹ̀, kó dálágbára bẹ́ẹ̀, wọ́n ní kó dálágbára bẹ́ẹ̀, láti òní lọ kó dálágbára bẹ́ẹ̀, kó láti òní lọ kó dálágbára bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni ó sì rí. Jẹ́ kí n sọ fún ọ, ohun tí ó mú ọ pọ̀ sí, ohun tí ó sì mú àṣẹ rẹ̀ dàgbà ni pé kó bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run ní gbogbo ìgbà. Ohun tí ó mú pọ̀ sí, ohun tí ó sì mú dàgbà sí ni pé kó bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run ní gbogbo ìgbà. Jẹ́ ẹni ìyìn, wàá rí pé o ò ṣe dá dúró mọ́, àṣẹ yẹn ti balẹ̀ ọ, ṣùgbọ́n wàá wá rí pé tó bá ṣe ń yin yẹn tó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn, wàá rí pé ìyanu á bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Oúnjẹ ẹ̀ nìyẹn to continue, for that grace to continue over your life. Jẹ́ ẹni ìyìn, kó bẹ̀rẹ̀ sí yìn, kó bẹ̀rẹ̀ sí dúpẹ́ gbogbo ìgbà, kó bẹ̀rẹ̀ sí dúpẹ́. Wàá rí pé nǹkan kan ṣẹlẹ̀ láti inú ayé láti sísìn lọ. Lórúkọ Jésù, àlàáfíà Ọlọ́run kó bá yín gbé, kó lọ àkóyọ omi ẹ sí mọ́, kó wá gba Ọlọ́run kó wọnú omi ẹ lọ, kó tú sílẹ̀, kó já ìdè, kó sọ ọ́ dá lágbára. Bẹ́ẹ̀ ni ó sì rí o, láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Praise the Lord. God bless you. See you. Let me just see you by God's grace tomorrow. Even though it's 1 a.m. is tomorrow. Even though it's 1 a.m. is tomorrow. Hope to see you tomorrow. God bless you. Bye-bye. Alágbára l'Ọlọ́run mi.